ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Fathia Balogun. Àsìkò yìí kì í ṣe àsìkò ẹ̀rín fún ọ̀kan nínú àwọn gbajúgbajà arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa ní Fathia Balogun. Èyí kò ṣẹ̀yìn bí ọmọbìnrin náà ṣe pàdánù bàbá tó bí lọ́mọ lẹ́ni 80 ọdún. Ọ̀sán ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 23 oṣù kẹrin ọdún yìí ni arẹwà òṣèré yìí kéde ikú bàbá rẹ̀. Fathia ní pẹ̀lú ọkàn tó wúwo, ó bà mí lọ́kàn jẹ́ láti sọ pé ó dàárọ̀ fún bàbá mi ọ̀wọ́n. Mo pàdánù bàbá mi lónìí lẹ́ni 80 ọdún. Ohun tó dùn mọ́ mi nínú jù ni pé kò gbé ẹnikẹ́ni sin nínú wa. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a kò máa náwó ànádànù láti fi wò ó lórí àárẹ̀. Ṣùgbọ́n ó wù wá kí bàbá ṣe díẹ̀ sí láàrin wa. Inú mi bàjẹ́, mo ti sunkún tí mo sì ń ronú bí wọ́n ṣe jẹ́ èèyàn dáadáa sí wa tó. Ìrìn àjò tó kún fún oríṣiríṣi nǹkan ni ìrìn àjò àwa pẹ̀lú wọn nígbà tí wọ́n wà láyé. Ẹ jọ̀wọ́ ẹ má bínú sí mi tí mi ò bá gbé ìpè yín, mo sì ń ṣọ̀fọ̀ bàbá mi lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé òṣèré yìí kò sọ nǹkan tó ṣokùnfà ikú bàbá rẹ̀ àti ibi tí bàbá náà kú sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ni wọ́n ti ń fi ọ̀rọ̀ tútù àti àdúrà bá ọmọ olókùú dárò ìpapòdà bàbá rẹ̀. Lára àwọn gbajúgbajà òṣèré tó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí Fathia pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ọ̀rọ̀ ìmúlọ́kànle ní Ìyábọ̀ Òjó, Jùmọ̀kẹ́ George, Kúnlé Afod, Ayọ̀ọ́lá Ìyá, Bùkọ́lá Adéẹ̀yọ̀, Chioma Akpotha, Kẹ́mi Kórèdé, Fúnkẹ́ Ẹ̀tì, Jayé Kútì, Dayọ̀ Amusa, Yínká Quadri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ni wọ́n ń ṣàdúrà fún pé kí Ọlọ́run tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere kí ó sì dúró ti àwọn mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ pátápátá. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.